ní wákàtí tó yẹ kí a gbọdọ̀ kò sí rí rárá. Ó jẹ́ wákàtí tí a nílò láti mọ ní ọlọ́run fẹ́ fún ayé wa. Pàápàá jùlọ bí a ṣe ń yá yọ ọjọ́ àwọn màmá. Ẹ̀rí bí wọ́n ṣe ń ṣeré ìtàgé yìí. Bẹ́ẹ̀ ni mo rántí ìyá rẹ̀. Màmá mi jẹ́ oníṣòwò ẹja. Fẹ́ sọ fún ayé pé màmá yìí fi àwọn ọ̀gá fún wa. Olóyè pé jíjí ní àpẹ̀júmọ́ kò jẹ́ ẹ̀ka tó ṣe wàhálà fún mi rárá. Kí n tó lọ sí kú, òde mẹ́ta ni màá gbé ẹja lọ ní àárọ̀. Ẹ̀yìn sì gbọ́dọ̀ létí Jésù. Ẹ bá débi méjì, ẹ bá ti ní ìyẹn lẹ́jà, òpé méjì, ọmọ wọn dáadáa. Òde mẹ́ta, ó ní màá gbé ẹja lọ ní àárọ̀. Ẹ̀yìn sì gbọ́dọ̀ létí Jésù tí mo lọ. Àmọ́ ìdí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ wa ní èdè jẹ́ pé ó wúlò fún àgbà gidigidi lónìí. So whenever I flash back, consider that role that my mother played in our lives. I always give thanks unto her for what God Almighty has used her to do in our lives. Ikudoro, ìkúló wa mú ọmọ yẹn ń gbò pé ọmọ ọdún márùndínlọ́gọ́rùn pé tá ń bọ̀ fún àlá. Ẹ jẹ́ kí a gbàgbé ohun tí ẹ fẹ́ ká mọ̀ ní àkókò yìí ní pàtàkì lọ fún àwọn màmá Olúwa láti pàṣẹ ọ̀rẹ́ Olúwa ẹ̀wá fi hàn wá. Bí ọ̀rẹ́ ṣe ń jáde sí wa ní àkókò yìí, olùkọ́ àti agbára fún àdúgbò láti gba ọ̀rọ̀ yìí Olúwa èèyàn bẹ̀rẹ̀ sínú ayé wa. Àti olùsọ àti olùgbọ́ ọ̀rọ̀ yìí ẹgẹ́ kó tún ayé wa sí. Adúgbò tó bẹ̀rẹ̀ sí Olúwa. Adìrì ní orúkọ Jésù Kristi Olúwa wa. Say the effort committee that government has used in Nigeria Baptist Convention to choose this timely topic. It is timely in the sense that there is no household that will not be in need of the service of this noble woman that we are talking about, the household of order. We are in need of their service in our various households. My prayer for them is that God Almighty will continue to make use of them for His glory in the name of Jesus Christ. Afiola fún Ọlọ́run fún olùfẹ́ èyí tí ó wọ́pọ̀. Ètò fún ẹ̀rí kọ̀ọ̀kan wa láti orí ọjọ́ òní. Ọjọ́ tí a ti yà sọ́tọ̀ ní gbogbo àgbáyé láti fi ẹ̀rí ìmọ̀lẹ́wà wa sí àwọn ìyá wa. Bákan náà, àti gbogbo fún àwọn ìgbìmọ̀ tí Ọlọ́run lò ní àjọ ńlá wa láti gbé orírọ̀ tó wọ́ sí àkókò yìí láti gbé kalẹ̀ rírọ̀ tára pẹ̀lú màmá tó bá ní ìfẹ́ tàbí tó ń gbèrò láti di olùgbèrò nínú ìdílé àwọn tí a retí lọ́dọ̀ rẹ̀ láti ṣe. Ó ní mo fẹ́ tó pẹ̀lú wa láàárín àkókò péréte tí mo ní pẹ̀lú wa. Number one thing that is expected of a mother that desires to be an household of order, she must be wise and clever. Any mother that desires to be the pillar, to be an upholder in the household, that particular woman must be what? Must be wise and clever. Say, look,
ṣé bàbá tó bá jẹ́ pé obìnrin tó gbé ṣẹ́ṣẹ́ gẹ́gẹ́ bí ìlú òwe ṣe sọ. Ìlú ẹ̀kọ́ sọ pé báyìí ni àdúrà wá ti ga sọ́kọ̀wé ẹgbẹ̀rún lẹ́yìn ní èmi náà ti rí ẹgbẹ̀rún lọ́nà ògbóni bọ́ she will not do that. Owó aṣọ ìyá òkú kọ́lọ́kọ́ ní òfìrà. Àwọn yẹn ní bíbélì pé ní òpè obìnrin. They are just there like a figurehead. They cannot do anything until they are taught. What a foolish woman. Gbogbo ìgbà ni mo máa ń gbóríyìn fún àwọn ọkàn tí Ọlọ́run máa ń lò láti gbé orí ọ̀rọ̀ ètò lè tún ìdílé wa ṣe ní ọdọọdún ṣùgbọ́n mélòó ní àwọn ìdílé náà mú orí ọ̀rọ̀ yìí náà ọ̀kan lára tó fún mi náà máa àwọn ọkùnrin ìdílé yìí lélẹ̀ ó ti wá nínú iṣu ẹ̀kọ́ ó ti dààmú mọ́ra kò ṣe é sọ́kà ọkọ ronú bí wọ́n ṣe kọ́ ni bí ìyàwó ṣe máa kókó mọ́ ìlòwú òun tiẹ̀ òpè ní bíbélì pé wọ́n á kó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ wa ní sùn ọkọ òpè ní mọ́nà these children they must be educated. Come what may, we must caution them and make sure that their lives are better than our own. But foolish woman will never think it that way. She never think it that direction. We don't have time. Obìnrin tí ó bá di olùdókòwò nínú ìdílé ohun kéyìí tí ó tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ayé rẹ̀ ọgbọ́dọ̀ ìdí obìnrin tó ṣe gbàgbé sí mọ́lì dependable. Obìnrin tí ó bá di olùdókòwò nínú ilé ẹ̀gbọ́n mi dáadáa irú obìnrin yẹn ọgbọ́dọ̀ ìdí obìnrin tí ó wọ́n lè sùn tọ́kọ̀ sí lẹ́bí ká ẹ̀rọ ìbá yálà ọkọ̀ wà nílé yálà ọkọ̀ òsì nílé irú obìnrin bẹ́ẹ̀ ọkọ̀ ọkọ̀ rẹ̀ máa ń sin ní ilé ẹ̀dàgbẹ́ ẹ̀rọ ìlú òwúrọ̀ ìbọ̀bẹ̀rẹ̀ ìlọ́gbọ̀rẹ̀ ẹ̀dàgbẹ́ bá mi kẹsẹ̀ ẹ̀ wá sí ìkejì ó bá jà kàbẹ̀tì wọn máa gbọ́ ó sọ̀wọ́ tó wọ̀ sọ olówó iyebíye lọ ọkọ rẹ̀ yóò fi tọkàntọkàn gbẹ́kẹ̀lé kò sì ní í ṣe aláìní ohunkóhun. ẹ bá ń kẹsẹ̀ ìkejìlá. rere ni obìnrin náà yóò máa ṣe fún un kò ní í ṣe é níbi ní gbogbo ọjọ́ ayé rẹ̀. ẹ ṣe é gbọ́ mi dáadáa. bíbí ṣe é máa bẹ̀rẹ̀ dáhùn yóò sùn àdìgbò. ọ̀rẹ́ bá mi jẹ́ ẹ̀mú pàtàkì tó kò dé nìkan. ní wàá wọ àdúgbò ìfẹ́ ẹ̀ tí wọ́n bá wà lọ́wọ́ lọ́dẹ yìí. ìfọ̀ ń bọ̀ fún ìyá kàkà ní ilé ìgbàgbé. yọ̀ọ́ oríṣiríṣi nǹkan nígbà bá fún bàbá yín ká lọ́ra ìyá wọn lọ́ra. dájú yóò tún súre. ẹ̀gbọ́n mi dáadáa gbogbo obìnrin ẹ bá ti ní kótókó bí ọ̀jẹ̀ tààrọ̀ ọkọ ni bí ọ̀jẹ̀ tọ̀sán ọkọ ni bí ọ̀jẹ̀ tọ̀sán kò lè gbélé lọ́wọ́ máa ń sọ ẹ́ lásán yá. ìlànà ìṣọ̀kan ìlànà ọ̀pọ̀ ọ̀pẹ̀ ní ìgbà ìgbèrè káàkiri tẹ́lẹ̀ ọ̀sẹ̀ ìyàwó onílẹ̀ náà wà. Àpamọ́ ìjọba ìgbẹ́ ìpamọ́. Ìgbà yìí ti fún wa yẹn. Àti ọ̀dọ́ wọn jẹ́ ìgbà. Ó jí náà lọ́dọ̀ ọ̀gbẹ́ dáadáa. Iṣẹ́ tí mo yà gbà ó. Kíkà mi, ẹgbẹ́ mi náà, ọkùnrin tí ó bá jẹ́ olùgbẹ́lọ́ nínú ìdílé sí ọdún ìgbọ́sọ̀ sí mọ́bí. Àkọ́kẹ́. Inú mi máa ń lọ tí bá yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá tí wọ́n ń ṣiṣẹ́ inú mi máa ń lò bá lábẹ́kúsọ tí n bá pàdé àgbàlagbà tí mo rí pé akíni tó ṣiṣẹ́ tí n bá rí ọmọ rẹ̀ tí ń ṣe ọ̀dàrà á lè jọ ẹ̀ láyé. ẹ jọ ọ̀rọ̀ wa in the woman generation nobody will know ẹnì kankan ò ní pa nítorí pé ìlàwọ́ obìnrin yẹn yóò ti
àṣírí ọkọ rẹ̀ ṣùgbọ́n bí ìyàwó bá dáhùn wà á dé. Mo fẹ́ ká ọ̀rọ̀ lọ́rùn fún wa gbogbo wa ìwé òwe rẹ̀ orí ìkọkànlé ní ọ̀gbọ̀n màá ti dáná lólo ẹ̀gbọ́n tí ẹ ṣe ogún sí ìjẹtàlélógún ìwé òwe orí ìkọkànlé ní ọ̀gbọ̀n mo fẹ́ sọ̀rọ̀ láti ní ìwé ìròyìn rẹ̀ ó lọ́wọ́ sí àwọn ọlọ́jà a sì máa àwọn aláìní lọ́wọ́ kì í lé òfìtorí ìdílé rẹ̀ nígbà òkú nítorí gbogbo ohun tí ó bá ti mú aṣọ tí ó mú oru a máa mú aṣọ lọ́nà a sì fi wo ibùsùn rẹ̀ ó na ọwọ́ aṣọ fún dáradára àti ti eléṣì àgbàdo wọ́n dá ọkọ rẹ̀ mọ̀ lẹ́nu ibodè nígbà tí ó bá jókòó pẹ̀lú àwọn àgbààgbà ìlú obìnrin tó bá nawọ́ tí ń ṣètọ́jú owó ni wọ́n máa ń ọkọ ọmọ bá wọn o. Ìgbàgbé ọba ti àwọn ọlọ́dún tó fọ́ ní àwọn ọ̀rọ̀. Ó ní kí obìnrin tí ó bá jẹ́ olùgbẹ́rẹ́ lórí ìdílé ó gbọ́dọ̀ kí sí wọn bí hospitable. Ó gbọ́dọ̀ jẹ́ni tó kó àwọn èèyàn mọ́ra nínú ìṣesí, nínú ìsọ̀rọ̀sí, nínú ìwàsí, inú ìpàdépọ̀ pẹ̀lú àwọn èèyàn. It must not be hidden alive. Mo rọ ẹ̀yin màmá gẹ́gẹ́ bí ó ṣe kọ́ láti orí pẹpẹ nínú ìwé ìléwọ́ wa wọ́n pé ìgbà ìgbẹ́ náà lórí sì ti dádúró on the pulpit. As mother, do you know that the ultimate desire of the majority of women is to be the upholder of their various households? This is good and right thinking. But where the problem lies is that how many among these women are ready to pay the sacrifices of that? Gẹ́gẹ́ bí ìyá ajé ọmọ pé ìlépa tó ń láyé ọ̀pọ̀ àwọn obìnrin jùlọ ní láti gbé òkòwò fún ilé oníkálùkù wọn. Èyí náà dára ó sì di èrò títọ́. Ṣùgbọ́n ibi tí ìṣòro wà ní pé mélòó nínú àwọn obìnrin yìí ló ṣe fẹ́ fún ìfarajì. Yọ̀rọ̀ wọ́n á gbàdúrà fún bàbá olúwa sọ wá ní. Ṣé ní translation Yorùbá ṣe wọ́n fún mi? Ọ̀fẹ́ ti wọ́n mú mi. Ilé gbé Yorùbá yẹn kàlẹ́ bí ẹsẹ̀ ní kàlẹ́. Ẹ̀ẹ́dẹ́ gbọ́ fún ọkọ̀ ní àgẹ̀dá aṣọ ìbẹ̀rẹ̀ wọ̀jì. Ṣùgbọ́n tí wọ́n mú yẹn bí láti sọ fún wa. Àwọn Yorùbá wọn ní ìgbà ní gbàgbá. Ó fún ọ. Ṣùgbọ́n ká tó gbọ́ gbẹ́gbẹ́. Àwọn Yorùbá náà gbọ́gbọ́ wọ́n ní ìkòkò tí ó bá jà náà. Ìdí ìlú ọ̀dọ́. Àwọn tí wọ́n tẹ̀síwájú wẹ́wẹ́ ní tí ó jẹ omi inú àpáta. Ẹ̀sìn ọ̀gbọ́n gbogbo èdè ní àkókò. Bí ẹ bá ti gbé lọ́wọ́ nínú ìgbé àkọ́kọ́ ìgbọ́dọ̀ ìdánwò àti ẹ̀yìn tó gbọ́ ṣáṣá. Ẹlẹ́sẹ̀ ẹ̀gbọ́dọ̀ jẹ́ kó ṣe gbára lé lórí gbogbo. Just yes, what yes, why you know what you do. Ó ń bẹ́ ha ẹ̀gbọ́dọ̀ fi àfihàn tó ṣiṣẹ́ tí kì í sọ̀rọ̀. Èyí tó wá báyẹ̀ olùwẹ̀ ẹ̀gbọ́dọ̀ jẹ́ kó ṣe ìtọ́jú. Tí ó sì làwọ̀. Àjọ àti olùkọ́ Jésù gbogbo ẹni ọ̀nà ìfọ̀nká. Bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ní bàbá tí a ti lọ́wọ́ fẹ́ láti ní àwọn mọ̀mọ́ láàárín àwọn ẹ̀yìn ayé wọn. Please don't miss the golden opportunity that God Almighty has given to you. Cherish them, appreciate them, care for them. Yes. Bẹ́ẹ̀ sì ni wọ́n bá yára àgbẹ̀gà olùkọ́ ẹ̀kọ́ láti bọ̀ òyìn ní àkókò yìí. Olúwa dá gbogbo ẹ̀dá bàtà yàrá sí wáyé.